Ajisebi Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan. Ajisebi Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan. Ìlú Ọ̀yọ́ mo fẹ́ òde nù, owó sí ọ tọkàntara. Ajisebi Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò gbọ́dọ̀ ṣe bí olùkọ́. Máa fowó mi pẹ̀lú ìmọ̀, ọgbọ́n orí mi pẹ̀lú èrò tó gbòmí ga. Ìlú Ọ̀yọ́ ìlú ọlọ́lá, ìlú Ọ̀yọ́ ìlú ọlọ́ba, ìlú ọlọ́gbọ́n ìlú ọmọràn, ìlú tọ́lọ́run ṣe ní pàtàkì, ìlú tọ́lọ́run yọ́nú sí. Ẹ kú dédé àpò yìí gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ ohùn mi. Adéyínká Ọlásùnkànmí lèmi ń jẹ́. Pápín ní mí tí ṣe báàlẹ̀ fìlà ìlàsàrò kóyìn rèé ti sọ lórí ọbẹ̀ nínú àwo tàǹgàrà ajá àlú Ọ̀yọ́ ti dédé gbó nítorí gbé mi ọ̀rẹ́ ẹranko mọ arábàmì èèyàn. Ọ̀rọ̀ jẹ́nu ohun yín náà ni tí mo tún sùn sàn àti gbogbo ẹnu mi ṣe wúyẹ́wúyẹ́. Adéyínká pẹ̀mbọ bí awo erin Adéyínká Ọlásùnkànmí kásàmàṣe dáadáa ajókòó bí ẹni kìlọ̀ wa. Ẹ tún máa wò pé kí ni mo tún rí lónìí tí mo ní wàá fi ojú orin náà tó Adéyínká pẹ̀mbọ bí awo erin. Níbi mo ti ń bá ìrìn kèrindò mi lọ nínú ìgboro Ọ̀yọ́ lẹ́ni mo ti ń lọ ní mo ti kọsẹ̀ bá ní agbègbè ibì kan tí wọ́n ń pè ní agbègbè Fáradé nílùú Ọ̀yọ́. Mo bá kọsẹ̀ ni mo bá rí àwọn àmọ̀tẹ́kùn lọ́ọ̀kan. Àyà mi kọ́kọ́ já pé kí ló ṣẹlẹ̀ kọ́lọ̀ mọ́mọ́ járí láàbì kọ́mọ̀ mọ́ járí láburú kí ló ṣẹlẹ̀ lọ́ọ̀kan tí mo rí ogunlọ́gọ̀ àwọn àmọ̀tẹ́kùn ní agbègbè ibì kan tí wọ́n ń pè ní Fáradé ní ìlú Ọ̀yọ́. Mo bá gun ọ̀kadà mi mo yọkọ́ rí mo rí bàbá mi tán jẹ́ ọ̀gá wọn pátápátá bàbá mi Ifá Káyọ̀dé. Mo wá ń kí wọn lọ́ọ̀kan ẹ̀rá o Ajisebi Ọ̀yọ́ ni o wọ́n tí wọ́n kọ́ ń lọ máa wò pé mo ti fẹ́ ṣe èyí kò ní fẹ́ dáa tó yẹ kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin gangan bí mo ṣe sọ̀kalẹ̀ nu mo gbé ọ̀kadà mi sí ẹ̀gbẹ́ kan mo bá lọ bá bàbá mo kí wọn mo ṣe wọ́n pẹ̀lẹ́ mo wá rí bàbá èmi alóṣẹlẹ̀ tí mo rí yín tí àwọn àmọ̀tẹ́kùn ń kólẹ̀ àyà mi tiẹ̀ kọ́kọ́ já mo kọ́kọ́ rò pé bóyá àwọn ọ̀gá kan ló instruct wọn pé kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni mo wá rò pé kí n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ìgbọ́ngbà padà ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú bàbá ṣàlàyé bó ṣe jẹ́ pé ikọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n dálẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn pé ọdún mẹ́rin tí wọ́n ti fi àwọn lọ́lẹ̀ pé àwọn àkànṣe iṣẹ́ ìdàgbàsókè ìlú táwọn náà wá gùn lé láti fi ṣe àmì pé àwọn pé ọdún mẹ́rin tí àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lẹ́nu ọdún mẹ́rin yìí la rí pé gbogbo ìwà ọ̀daràn ìwàkiwà ó lọlẹ̀ ní àárín ìlú Ọ̀yọ́ gbogbo àwọn ọmọ gànfẹ́ ọmọ sọ́tá wọ́n wà ọwọ́ wọn bọlẹ̀ díẹ̀ wọ́n wà ọwọ́ wọn bọlẹ̀ ọ̀pọ̀ wọ́n wà ọwọ́ wọn bọlẹ̀ ọ̀pọ̀ à ń fi àsìkò yìí kọ́kọ́ kí wọn pé ẹ kú ayẹyẹ náà a sì tún kí yín pé ẹ kú oríire ọdún mẹ́rin lágbára Ọlọ́run Olódùmarè ẹ pẹ́pẹ́pẹ́ torí pé ẹ̀yin àgbàbọ̀ ẹni pẹ́pẹ́pẹ́ náà ni owó sàárọ̀ láṣẹ Olódùmarè pẹ́pẹ́pẹ́ náà ni ẹ mọ̀ pẹ́ o lóyè yìí ẹ pẹ́ o àwọn ní jáwé ẹ máa lọ gbélé yín fún yín lẹ́nu iṣẹ́ ìjọba láṣẹ Olódùmarè ọwọ́ yín náà lẹ́ẹ̀fi gbẹ̀tọ̀ ara yín àwọn àgbáyé tó ń bọ̀ wọ́n ní kóró gíní ladì ẹ̀bọ̀ òkú ìmọ̀ ẹ̀ mọ̀ lọ rí ẹ̀ mọ̀ bọ̀ rẹ̀ ìkó ìkọ́bálá ìkó ìkéjì lọ́nà àti ẹ̀sìn ìbónsẹ̀ Ọlọ́run láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ sì ń gbèrò kí ó tún dáa fún ìlú yìí lórí àmọ́ ń bá yín gbogbo bí nǹkan dáadáa àwùjọ dáadáa náà láti máa ń bá yín pàdé láṣẹ Olódùmarè ẹ̀ ní dìbàjẹ́ láéláé àbí gbogbo wa nílùú Ọ̀yọ́ mo ń gba ẹnu àwọn aráàlú Ọ̀yọ́ àwọn ọmọ ìlú Ọ̀yọ́ àjòjì ìlú Ọ̀yọ́ onílé ìlú Ọ̀yọ́ àti olórí tẹlẹmù tó bá yín pé ẹ kú ọmọ ṣe ẹ kú iṣẹ́ o ẹ kú pípa wá mọ́ tẹ̀ ń pa wá mọ́ o Elédùà tó ní ààbò lọ́dọ̀ yóò mọ fi sọ rẹ̀ sọ ẹ̀yin náà láṣẹ Olódùmarè ẹ mọ lọ rí ẹ mọ bọ̀ rí o lágbára Ọlọ́run ọba Olódùmarè ẹ má jẹ́ kí Pàṣọ mi ó sọ̀rọ̀ jù ẹnu oníkàn náà láti ń gbọ́ pọ́n torí pé àbá sọ fún mi pé láti bí ìjẹni làwọn ti bẹ̀rẹ̀ pé kọ́lá tó di ní ọ̀la kọ́dà àwọn ó di ọ̀dọ̀ àwọn ọmọ aláìníyà táwọn tó lọ fún wọn ní nínú tọ́rọ́ kọ́bọ̀ tí tẹ̀ ń gbà lówó oṣù yìí náà lẹ́tún fi ń ṣe iṣẹ́ ìlú bẹ́ẹ̀ tó ń lọ sọ́dọ̀ àwọn aláìníyà àwọn ọmọ aláìníyà aláìní bàbá ní 4-1 motherless babies home tó wà ní ẹ̀yìn Emmanuel Aláràndé University of Education lọ́yọ̀ọ́ ń bí àwa náà ń gbìyànjú agbétò kan kalẹ̀ táwa náà ti ń bọ̀ lọ́ọ̀kan yìí a ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìkówójọ mò ń fi àsìkò yìí sáré fi tó ẹ̀yin tí ẹ bá ẹ̀sẹ̀ ń wò wá tẹ̀ ẹ̀sẹ̀ ń gbọ́ wa náà létí wípé àwa náà ní ètò tá a máa ń ṣe ní ìparí ọdún tá a ń pè ní ta àwọn aláìní lọ́dọ̀ ọdún kẹta rèé tá a sì ti bẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ ọdún kẹta ètò ilé yìí ní ó pé ọdún kẹta ọdún àkọ́kọ́ ó lẹ́tìkẹ́ èyí tó tún tẹ̀lé oyì gbogbo alágbára Ọlọ́run a sì tún nígbàgbọ́ pé títọ́dún yìí náà pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀yin alátìlẹ́yìn wa yóò tún kọjá bẹ́ẹ̀ yóò kọjá bẹ́ẹ̀ a sì ń pèpè fún ìdáwó
fún ètò yìí gbogbo ẹ̀yin onínú ẹ̀yin tí elédùà ṣẹ́gi ọ̀rọ̀ sí lọ́dọ̀ ẹ̀yin ẹlẹ́yinjú àánú àmọ́ dọ́dọ̀ àwọn aláìníyá àmọ́ dọ́dọ̀ àwọn opó àwọn dọ́dọ̀ àwọn àkàndá àwọn tó jẹ́ àkàndá àwọn disable tí wọ́n ní ìtìpó dáadáa láti fi lè jálàmbá lásìkò pé a mọ̀ pé àsìkò yìí gan ó sọ ọlọ́gbọ́n kó sòmùgọ̀kọ́ ká tó wá tó sọ àwọn tí wọ́n létìpó àti lè jálàmbá à ń rọ̀ yín owó tí ètò tàwa tá a ní December tá a pè ní tàwọn ará ìní lọ́rẹ́ ọdún sí ẹ̀rẹ̀ máa send receipt ká máa mọ bó bá ṣe ń wọlé bó bá sì ṣe ń wọlé náà ni a máa ń post update àìsẹ̀ rí 3,000 ní lọ́dọ̀ àwọn èèyàn wa a sì mọ̀ pé a nígbàgbọ́ pé àwọn èèyàn ó sì bá wa dá sí i Adéyínká Pẹ́ńbọ́ bí awo erin ẹgbọ́rọ̀ lẹ́bẹ̀ẹ́ ọba mi tí wọ́n jẹ́ olórí ikọ̀ gbogbo àwọn Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin pátápátá ẹja dọ́dọ̀ wọn ná. a ti pé ọdún mẹ́rin bàbá rántí November 8/20 ó ní Àmọ̀tẹ́kùn wọ̀lú gbogbo aláṣẹ mọ́ bóyọ̀ ṣe rí ń gbà wọn ọmọ sọ́ká ti fẹ́ gba ìgboro mọ́ a lọ ṣùgbọ́n ó ti pẹ́ ta ti báwọn ti ṣòfin Àmọ̀tẹ́kùn làwọn kan ti ń ṣe lábẹ́nú ṣé wàá ti mọ àwọn ọmọ pé tó bá ṣe dé báyìí bá wo wọn gan la ti ń lọ bá wọn Ọlọ́run ti ṣe ìlú sinmi díẹ̀ a wá rí i pé ọdún kẹrin rèé t'Àmọ̀tẹ́kùn ti bẹ̀rẹ̀ a gbọ́dọ̀ ṣe àwọn nǹkan kan láti fi hàn pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ọlọ́pọ̀ òjò ló ti rọ̀ sílẹ̀ ti fa mu báyìí àwọn míì ti lọ lára wa wọn àgbọ̀dọ̀ wá sọ pé sókè pé yẹn ń ṣẹlẹ̀ káwọn àṣìṣe wá wò pé kí ni àwọn nǹkan tá a lè ṣe tí ó fi máàkì ọdún kẹrin àwa wò sùn a rí pé ní gbogbo Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin Ọ̀yọ́ west nìkan ni à ń dalẹ̀ sí òjò kò sì ṣe ọ̀nà yìí sì ní àwọn tí ń lo Èkó tí ń bọ̀ láti ilẹ̀ Haúsá wọ́n ń gbà wọ́n fi ń jẹ́ express wọ́n máa wò pé ṣé gbogbo Ọ̀yọ́ náà ló wá dọ̀tí ìdí tí a fi wò pé a kò lẹ́yìn kò mẹ́ a sì ṣe ètò pẹ̀lú local government bí wọn ò ṣe ní ìdàlẹ́ bẹ́ẹ̀ mọ́ lọ́la ní ìsìn láti parí ilé lọ́la a fẹ́ lọ sí ilé àwọn ọmọ aláìníyá form 1 tí ń bẹ ní second gate Erelu a fẹ́ débẹ̀ láti lọ jẹ̀mọ́ wò ohun tí apá wa bá ká ẹ̀tún ṣe níbẹ̀ náà áàpù wọn bí ọṣẹ ìfọṣọ provision àti mójútó yẹn náà pààrà á gbélé wọn lọ́wọ́ sódà tí wọ́n lè mọ̀ pé bọ́wọ́ ikú bá ti mọ nífi nojú bàbá náà fi ní ká fún wọn so ayẹyẹ ọdún kẹrin wa láàbù parí rẹ̀ lọ́la ní láti sátidé láti bẹ̀rẹ̀ àárín káàkiri tó ń sátidé ayẹ ìfúnpá ara wa wò gbogbo Àmọ̀tẹ́kùn tó wà lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ẹ̀ ni láyẹ̀ kú fún àwọn òkú tápá wáká àti rà á àti kó fún wọn so àwọn tá a ṣe. tàbí mo rí pé àwọn Àmọ̀tẹ́kùn mẹ́rẹ̀ẹ̀rin Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin náà ni ẹjọ́ wà ń bí lẹ́jọ́ ń ṣiṣẹ́. mẹ́rẹ̀ẹ̀rin náà ni ó jẹ́ pé mi ni olórí wọn gbogbo wa sì ti fẹnu kò pé ká wo gbogbo local government yòókù àárín bí wọ́n ti ń kó ilẹ̀ tó sójú ọ̀nà wa bàbá wò pé gbogbo alájọpọ̀ ọ̀sọ̀ọ̀pọ̀ káàfi kó tán. lámì ẹ bá mi gbà àwọn aráàlú tó ń ṣe eléyìí lámọ̀ràn torí ìdọ̀tí ò déédéé mọ́ bọ́ sáàárín ọ̀nà fúnra rẹ̀. bẹ́ẹ̀ ni kò fò dé bẹ́ẹ̀ àwọn èèyàn wa ní ó kó bẹ́ẹ̀ nígbà wàhálà ti dé bá wa ìrònú wa ò dàbí ti àwọn bàbá wa mọ́ àwọn bàbá wa ò ní fi ti sára báyìí torí kó léwu ń lè ra èkejì dèlù tí wọ́n lè sún wájú wọn wà gbé sí gbangba ẹ̀yìn fọ ìdọ̀tí rẹ̀ ń gbangba àti ń fọ gbangba ní pé èyí tí wọ́n mọ̀ràn torí pé tí wọn ò bá mójútó inú ẹ̀rùn láwàá àṣẹ̀ṣẹ̀ ń wọ bẹ́ẹ̀ lọ ní àrùn ọ̀ngbá méjì tí sì ń já káàkiri tí a ti ń gbọ́ láti ló tá a bá múra àwọn míì dà tẹ́lẹ̀ àti rí pẹ̀lẹ́ ó ti dà sí àwọn Àmọ̀tẹ́kùn lára omi láfi bí esi máa wá fọ́ ọba ló ń jẹ wàhálà bá dé so níta fi ní kí wọ́n dákun kí wọ́n máa mójútó agbègbè wọn ìdọ̀tí wọn ó wọ́n ṣe é sun inú ẹ̀rùn làwọn ẹ̀sìn kí wọ́n ra kó jọ́ǹbì kan kí wọ́n ṣáná sí lóòjọ́ àyè tí wọ́n bá máa fọ́dà tó bá. ẹ ṣeun bàbá àmọ́ rí bá. ẹ ṣeun. rí gẹ́lẹ́ náà lẹ́tí wo ẹ̀yin èèyàn wa
bó ṣe rí gẹ́lẹ́ náà lẹ́ti wọn à ń rọ̀ yín gbogbo ẹ̀yin tí elégbè aṣẹ́gi ọ̀rọ̀ sí lọ́dọ̀ ẹ dákun ẹ máa bá wa náà sí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò kì í ṣe pé wọn àmọ́ gbẹ́sẹ́láyé wọn àtọ́rọ̀ èmi lèmi ń wò nínú ìròrí mi pé ká máa nawọ́ sí wọn ká máa gbogbo nǹkan tá a bá fi lè kún iṣẹ́ wọn lọ́wọ́ tí ètò ààbò fi gbọ̀ngbọ̀n dáadáa nínú ìlú kúkú ní rí àmọ̀tẹ́kùn lẹ́gbẹ̀ẹ́ títì ká máa dọ́kadà àbí ọkọ̀ dúró ká máa gbowó lọ́wọ́ wọn ẹ̀lẹ́ ẹ̀bà rí wọn láéláé wọn èé ṣerú ẹ̀ àwọn tẹ́ bá wá ń ṣe dáadáa báyìí ó yẹ káwa náà ní nǹkan tá a fi máa fún wọn lọ́wọ́ tèmi gan ṣe ń kọjá ń bẹ̀ ń lé ní wọn àtọrọ nǹkan kan lọ́wọ́ mi ṣùgbọ́n ojú ló mọ tó yónú ìdodo ń dájì ara èèyàn ò lè mọ ṣiṣẹ́ ìlú báyìí kọ́mọkùn ẹni tó bá jẹ́ ògidì ọmọ ìlú Ọ̀yọ́ lójú láti sọ pé ẹja náà máa fi nǹkan kan fún wọn lọ́wọ́ fún ètò tí wọ́n ń ṣe yìí Adéyínká Pẹ̀mbọ bí awo erin àmọ́ bẹ́ o ẹ̀yìn máa fè yìí ṣe lọ torí ìran ọ̀bẹ ní bẹ́sù ìran àwọn àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò gbogbo ẹni tó bá ní káwọn ọmọ bọ̀ láàrin dé bá ń lé nítorí bó bá kù dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òun arọ̀ wọ̀ adéhùn bàbá jẹrọ mọ́jèlé ẹ̀yìn tèmi ìjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ wọ̀ láyé ìgbín ṣe ilé olúwẹ̀rí ìgbóná ilé tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí ẹ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí ibiṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí ilé yín ọ̀nà yín ọ̀dẹ́yìn ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojú torí pé tútù báyìí làwọn bàbá wa sọ pé àárọ̀ dẹ tútù náà làárọ̀ bàbá mo fà yín lé Ọlọ́run bá lọ́wọ́ mo fi Ọlọ́run bá sọ yín ìṣọ́ Ọlọ́run bá àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wò rìn lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá wa pẹ̀lú ẹ̀yin pẹ̀lú àwa wọn pẹ̀lú àwa títí nígbà míì láti máa pàdé Adéyínká Pẹ̀mbọ bí awo erin ní ìbílẹ̀ sínú ìbànújẹ́ ìníbà yín nínú ìbànújẹ́ fi àwa ti kára wa náà sínú ìbànújẹ́ níbà wa náà nínú ìbànújẹ́ o ká tún ríra aláyọ̀ ká ríra aláyọ̀ ká pàdé ní rẹ̀ ká má dolódì lẹ́yìn ara wa ọ̀hún yín Adéyínká Pẹ̀mbọ bí awo erin ìpàdé wa ó di wọ̀ di ọ̀jọ́rọ̀. Inú Ọ̀yọ́ kò ní rẹ̀yìn wájú la ó máa lọ. Wájú ni iwájú ni ilẹ̀ Ọ̀yọ́ kò ní rẹ̀yìn wájú la ó máa lọ. Ajisebi Ọ̀yọ́ là á rí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.